Ogbomoso is a town in the Protectorate of Nigeria in the province of Oyo. This is from a time its native authority consists of a head called the Baálẹ and the council. After the death of Baálẹ Afọlábí Oyèwùmí Ajagungbadé II from Bagun ruling house, Oyèkọ, the eldest son of Baálẹ Láoyè Àtàndá Òrumọgẹgẹ, was elected as the next Baálẹ by members of Láoyè ruling house and approved by the British authorities, but died 2 days before his installation. Wọ́n fi ẹnìkan joyè ńgbà tí Oyèwùmí àkọ́kọ́, kì í ṣe Ajagungbadé o, Oyèwùmí àkọ́kọ́ ńgbà tó joyè. Ńgbà tí tó wàjà, wọ́n fi ẹnìkan joyè ńbẹ̀, wọ́n pè ní Oyetunde. Oyetunde ni wọ́n pè. Ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀, ọjọ́ kan nínú àwọn tíṣà tó kọ́ mi ní NA school, lọ́ọ̀yà ni, òun náà ṣàṣìkọ̀ pẹ́. Ṣùgbọ́n nígbà tí Oyetunde ń joyè, gbogbo àdúgbò àwọn Òkèlérin wa la lọ sí ibi ọjà àgbo tó jẹ́ bí ilé ọba yẹn nídìí Àjàgbọ́n. Ẹ̀gbọ́n mi kan wà nígbà náà, àwọn oníkẹ̀ní á pè, èmi lè rájọ lọ. Àgbo wa pọ̀ ńgbà náà, àgbo pọ̀ gan-an, gbogbo aráàlú ló wá síbẹ̀ tínú wọn ti ń yọ̀, tó sì jẹ́ wọn máa yọ̀ ni pé ẹni tó jẹ́ ọba kéde ọ̀sẹ̀ kò yẹ kí n sọ, ẹni tó jọba ń gbà wọn fura sí ìyẹn Oyèwùmí títọ́ jẹ́ bàbá ẹni tó kú ní láìpẹ́ yẹn. N kò fẹ́ sọ nǹkan tó ṣẹlẹ̀ ńgbà, ṣùgbọ́n oore ní ṣáájú òwe. Orin tí a ń kọ ńgbà ni pé ẹ káàsán wálé, ará rọ̀ mí lọ́jọba, ẹ káàsán wálé, ará rọ̀ mí lọ́jọba. Ará rọ̀ mí tọ́jọba ní à ń pè ní Oyetunde. Bàbá àtìyìn mo rò kó burú sí wọn, tàbí ó ń sponsor àwọn ẹni ibi ní ìgboro ńgbà wọn. So wọn ní káwọn èèyàn káàsán wálé, àwọn èèyàn sì máa káàsán lọ sóko ní kí wọ́n má bàa jẹ aṣọ wọn. Ṣé ẹ mọ̀ pé kò sí ààbò tó bẹ̀ ńgbà wọn. Ṣùgbọ́n ńgbà tó yá láàní nígbà tí Òtúndé dé, ó dá àwọn ọdẹ sílẹ̀, àwọn ọdẹ tó máa sọ̀rọ̀, so kò sólè tó de tàfi tó bá tàfi rí wọ́n wọn ni nígbà yẹn. So ìlú wa dẹ̀rọ̀, àwọn náà fi sọ pé ká sọ wálé rábìlọ́jẹ̀. So nígbà tí bẹ́yẹn ti wá pọ̀ ohun, ẹ̀rù bà ẹ̀gbọ́n mi, mo ti dàgbà tó tọ́ ọdún mẹ́wàá, ọ̀pọ̀ mi, torí pé àbílẹ̀ kẹta ni mo jẹ́ sí. Ngbà wọn bí obìnrin ta ní abí Awóníyì kí wọ́n tó bí èmi. So ọjọ́ ọba tí mo kọ́kọ́ mọ̀, ṣùgbọ́n òun kọ́ yẹ kó joyè nítorí pé àbúrò bàbá rẹ̀ wà nílẹ̀ tó yẹ kó joyè. Wọ́n ń pè ní Òkè Ọlánipẹkun. Lánipekun ni bàbá yẹn wọ́n jẹ oyè. The difficulty which led to trouble emerged when some members of Láoyè family, with the full support of the kingmakers and British officials, approved the appointment of Àmàó Oyètúndé, Oyèkọ's son, as the next Baálẹ in place of his father in 1940, against the wishes of other members of Láoyè family and the Ogbomoso progressive elements. Oyetunde bàbá tiẹ̀ ni wọ́n fà á lẹ̀, Àmàó Oyètúndé Àmàó ni wọ́n fà á lẹ̀. Ṣùgbọ́n bí wọ́n ṣe sọ, ó kù ọ̀la tí ó wọlé oyè lọ́lọ́jọ́ dé. Wọ́n ní adìẹ ikú ká dọ́mọ ẹnu. Bàbá rẹ̀ dà, ẹja fi ọmọ rẹ̀ Oyètúndé ká fi jẹ oyè. Ṣùgbọ́n àwọn tí a jọjọ́ mọ bàbá
àbúrò wọn wà torí náà wọ́n ní àwọn ọ̀pọ̀ ọmọ yìí ọ̀dà ṣùgbọ́n àwọn náà lẹ́tọ̀ọ́ sóyè àwọn sì jù lọ lọ́jọ́ orí àwọn ní oyè kàn tó bá jẹ́ wípé kó tó di àkókò torí wọ́n ti fọwọ́ sí bàbá Oyètúndé wọ́n jọ dùn ní àwọn àbúrò náà jọ dùn ní kí wọ́n tún pé ẹni táwọn mú ní ṣùgbọ́n gbọ́ lọ́jọ́ dé táwọn afọbajẹ́ wá ní ẹni táwọn ò mú ní kò rí bẹ́ẹ̀ o ẹni tí bàbá rẹ̀ ọba sùn lé oyè kò lè joyè ìyẹ́jọ́ ni wọ́n wá rò títí bó tiẹ̀ jẹ́ pé àwọn afọbajẹ́ fọwọ́ sí ṣùgbọ́n wọ́n ro ẹjọ́ wípé ṣé lóòótọ́ ni bàbá rẹ̀ sùn lé oyè wọ́n ní kò sùn lé oyè kò lójú orí ntọ́yẹ Oyètúndé nù. He insisted that Àmàó Oyètúndé was illegally in possession of the Soun's title, while he had on the footing that he was the Baálẹ, whereas he had not been elected in accordance with the relevant law and custom of that time. Àwọn ìlú díẹ̀ ni wọ́n sọ̀pọ́ọ̀tì Ọlánipekun. Òkè òun dì mọ́ Professor Oyètúndé, Reverend S.A.Ige, bàbá kíkẹ́ lọ́mọ tàkútà ń pa ẹni ọba tàkútà ń pa ń jẹ olè lẹ́nu ni. Àti Reverend Adéjìran lákòókò náà pé kí wọ́n gbà ọ́. Ó ní kíní tọ́ sí lóòótọ́ mọ̀lẹ́bí ni wọ́n ṣùgbọ́n òun ló tọ́ sí. Ní wọ́n bá pẹjọ́ wọ́n rò títí Nàìjíríà nìbàdàn wọn ò change ẹ̀ wọ́n bá gba bàbá professor àti Reverend Ige àti Adéjìran àwọn ọ̀mọ̀wé ńgbà náà làwọn bá kọ petition lọ sí Privy Council ní London. Wọ́n bá invite resident ajẹ́lẹ́gbà náà sọ̀hún kọ́ wá sọ tẹnu ẹ̀ báwo ló ṣe pé lẹ́yìn joyè. Wọ́n bá gba lọ́ọ̀yà tira wọn ní Privy Council lọ́hùn. Wọ́n wá nickname àwọn professor Reverend Ige Adéjìran àtàwọn ọ̀mọ̀wé díẹ̀ tí wọ́n support Òkè pé àwọn oníka mẹ́ta nù ìka mẹ́ta yan wọn kò ní gbé wọn débì kan. Ṣé ẹ mọ̀ túmọ̀ ká mẹ́ta? Ọwọ́ ìka mẹ́ta ta fi mú fountain pen tí a fi ń kọ̀wé tí wọ́n bá sọ pé ẹ̀yin oníka mẹ́ta yìí kò sí tẹ́ ẹ ṣe àwọn tó sọ̀pọ́ọ̀tì Ọlánipekun wọ́n ní kò sí tẹ́ ẹ ṣe wọ́n bá bẹ̀rẹ̀ ẹjọ́ yìí ní Privy Council ní London nígbà tí wọ́n rò títí finally wọ́n bá ní Òkè ló ní ìjókòó. Bí Òkè ṣe di baálẹ̀ Ògbómọ̀ṣọ́ nù. Nígbà tí Òkè wá jàre tí wọ́n wá jọ́ tí ó dé báwo obìnrin ṣe péjọ ní tí wọ́n wá gbàlù tí wọ́n ń kọrin. Òkè tẹ́ ẹ fẹ́ lẹ ó yan láàyò ẹgbẹ́gbéyẹ̀wò tí wá ń lọ́ba nílùú bá sọ. In 1944, the appointment of Amao Oyètúndé, a grandson of Baálẹ Láoyè Àtàndá Òrumọgẹgẹ, who succeeded Ọba Oyèwùmí Ajagungbadé II in 1940, was set aside
by the Judicial Committee of Privy Council, London, and Òkè Lánipekun. His uncle occupied the throne. Ọba Òkè Lánipekun, the assumed Òrumọgẹgẹ II, reigned between 1944 to 1952. Àwọn bàbá wa ní ìbò tó ṣe lẹ́ẹ̀dì ló sì rí sà tá a fi ń parẹ́. Ọlátúnjí Eléèpo Àrán wọ́n wá ní nígbà tó ti jẹ́ pé ọmọ ní gbogbo wọn táwọn náà sì jẹ́ ojúlówó ọmọ òun náà lọ joyè torí bàbá tiẹ̀ náà súnlé oyè ṣùgbọ́n wọ́n ti yí òfin padà pé n táwọn wà ń wí yìí ó ń gbọ́ ọba dọjọ́ iwájú o tẹ́mi ọba kan bá pẹ́ lóyè kan rìn ó ṣeé ṣe kí àwọn ọmọ tó bí gangan kí wọ́n mọ̀ kí wọ́n ti kú tán nítorí náà ẹni ọba jí ọmọ àwọn náà lè joyè bí nǹkan ṣe wá yí padà tí Látúnjí fi jẹ oyè ní 1952 nìyẹn ṣùgbọ́n bàbá Láwàní Ládùnní Ọládayọ̀ Láoyè ọmọ ojúlówó Láoyè Òrumọgẹgẹ ni wọ́n àwọn náà dúyè gbà náà kọ̀ọ̀kan hàn ní sẹ́mọ̀ wípé níbi téèyàn bá ti pọ̀ kálukú ṣùgbọ́n gbàtí Lánipekun tó ti gorí oyè gbogbo wọn fi ọwọ́ tì lẹ́yìn mo sì rò pé títí ayé bàbá Ọlátúnjí bàbá Láoyè wọn ò dẹ̀yìn Láwàní Láoyè Ọládùnní Láwàní Láoyè torí pé bàbá ga wọ́n sì máa ń pè Tower Prince ṣe máa pé ní tí a ń pè ní Tower ọ̀gá Tower Prince ni a máa ń pè hàn ọ̀gá gẹ́gẹ́ bí ọmọ wọn yìí gíga tí kábíyèsí ọba Ghandi Afọlábí Láoyè tí bóun náà ti gàùn ó ti rí ni bẹ́ẹ̀ náà ni wọ́n sì fara mọ́ Ọlátúnjí wọ́n ti lẹ́yìn Látúnjí n ò lè rí àwòrán èèyàn mọ́ níbi wọ́n tó ti dúró ti bàbá kábíyèsí Láyọ̀dé ọdún àrò Ọlájídé Láyọ̀dé bí wọ́n ti dúró tì ìyàwó Prince Ládèjì ó tiẹ̀ sọ́njọ́ kan tá a lọ Ìbàdàn tí mo ní àwòrán bàbá ni ó ní ǹjẹ́ bàbá ẹ̀ tiẹ̀ ló jiyè mọ́ báyìí àsìkò yẹn ó jẹ́ 2005 bàbá ti dàgbà bàbá Láoyè ti dàgbà nígbà nítorí náà oyè yìí tí a wá ń sọ ọkàn jẹ́ pé nǹkan tó bá dáa gbogbo èèyàn ní í wù nítorí kàn ń dùn àwọn Ògbómọ̀ṣọ́ ń bẹ tí à ń fi bẹ àwọn ìdílé Láoyè yòókù ní kí wọ́n fọwọ́sowọ́pọ̀ nítorí pé kí wọ́n má jẹ́ pé ń bọ̀ bá kan ìkángun wọn awuyewuye yìí máa ṣẹlẹ̀. Bàbá Ládayọ̀ Láoyè wọ́n lẹ́tọ̀ọ́ sóyè wọ́n sì máa kọ wọ́n sì máa kà torí pé
ìmúlẹ̀ ọ̀rẹ́ làwọn àti Samuel Ládòkè Akíntọ́lá ìnísọ̀jú bá ń lọ. Láoyè òun ló bí Ọládayọ̀. Ọládayọ̀ ló bí Ọládùnní. Ọládùnní ló bí Ghandi Afọlábí tó jẹ́ Soun Ògbómọ̀ṣọ́ lónìí. Ṣàǹdà ìsìlẹ̀ òye ti jó Òrumọgẹgẹ apẹ́sápà lómú ọmọ kẹlẹ́bẹ àrí àgbà lóye bí ọ̀gẹ̀dẹ̀ oníkùn máa fọ̀ fún ọkọ̀ àwà abọ́sẹ́gbẹ̀mọ̀ ní wọ́n pápá àbá kéwòn. ààrẹ túnlẹ̀ṣe tó dé ṣe ọ̀tàdí ọ̀gẹ̀dẹ̀ mẹ́yìn abilégbèkà níwájú abilégbèkà lẹ́yìn.